Ìdùnnú gbogbo òbí ni kí wọ́n máa rí àwọn ọmọ wọn, kí wọ́n máa ṣohun ribiribi, ó mèremère ní ojú ayé wọn. A mọ̀ tún bá olórin fújì ilẹ̀ wa, èèyàn King Saheed Òṣùpá, a tún ń bá a yọ̀, à ń bá a dúpẹ́ lórí oore míì tuntun wọlé tọ̀ látàrí ọmọ rẹ̀ kan tó tún di ẹni tó jẹ́ pé ó jáde iléèwé gíga, kì í wá ṣe pé ó jáde iléèwé gíga lásán o. Ká tó máa bọ́rọ̀ lọ, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wò wá ní ẹ̀yin abiyamọ ayé, Ọlọ́run ọba kò ní fi àwọn ọmọ wa, kò ní fi pa wá lẹ́kún. Ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí, a ò ní sunkún lórí àwọn ọmọ wa. Àwọn ọmọ wa nǹkan ayọ̀, nǹkan ribiribi mìíràn wọn ò mọ̀ gbèsè lójú wa. Tẹ́ ẹ bá sì gbàgbé, a bá Saheed Òṣùpá, a bá dúpẹ́ nígbà kan rí nígbà tí ọmọ rẹ̀ tó di ìmáàmù èèyàn nílùú Amẹ́ríkà. Ọmọ rẹ̀ míì èèyàn Toybat, ó tún ti wá jẹ́ ẹni tó gba àmì ẹ̀yẹ jùlọ, tó perégedé jùlọ nílé ẹ̀wọ̀ gíga eléyìí tó ti ṣe graduation lánàá. Tẹ́ ẹ bá sì gbàgbé, Pasuma náà ó náà gba endorsement pẹ̀lú àwọn EFCC. Ẹ mọ̀ pé kò sí bá a ṣe porí ajá tá ní perí ìkòkò tá a bá fi ṣe. Kò sí bá a ṣe fẹ́ máa sọ̀rọ̀ Saheed Òṣùpá tá ní sọ̀rọ̀ Pasuma náà sí. Ọ̀rọ̀ àwọn méjèèjì bá dàbí Messi àti Ronaldo ni, ó dàbí Wizkid àti Davido ni. Ṣùgbọ́n táwọn méjèèjì bá ti ń ṣe rere, tí wọ́n ń gbé nǹkan rere sí, a jẹ́ wípé a ó mọ̀ bá wọn yọ̀, a ó mọ̀ bá wọn dúpẹ́. A bá Saheed Òṣùpá, a bá dúpẹ́ pé Ọlọ́run fún un ní àwọn ọmọ tó ń ṣe ribiribi èèyàn lójú ayé rẹ̀. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin náà subscribe. Àwọn ọmọ wa wọn ò ní ní fojú sunkún wọn, kódà wọn ó sì máa gbé nǹkan rere sí lójú ayé wa. Ó yẹ subscribe sí YouTube channel wa, kẹ́ wá má gbàgbé ẹ share fídíò.